Eriwo yà, àyàgbó, àyàtọ̀, àyàjẹ, ọmọ oríwo ọ̀sìn pé. Good morning, good afternoon, good evening from wherever you come across this video. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ mi. Orúkọ tèmi ni Babaláwo Onífá Ifájàní. Ìyẹn ni pé my name is Ifá Priest Ifájàní. Màá máa sọ̀rọ̀ láti inú odù Ọ̀wọ́nrín méjì, èjì ẹlẹ́rìn. Ọ̀wọ́nrín ní apá ọ̀tún, Ọ̀wọ́nrín ní apá òsì, èyí tí àwọn babaláwo pápọ̀ tí wọ́n pè ní èjì ẹlẹ́rìn tàbí Ọ̀wọ́nrín méjì. Ifá ní ọ̀wọ́n owó là ń wówó, ọ̀wọ́n omi là ń wẹ́sun, ọ̀wọ́n oúnjẹ là ń pè níyàn. Adífá fún èyí tó wọ́ ọmọọba lẹ́yìn àjùrí. Ṣé ẹ rí ọmọọba rèé? Kò rí ṣe nínú ìlú ẹ̀, kò rí là. Ló bá mú èjì kún ẹ̀ta, ló bá gbogbo aláwo lọ. Àwọn awo ní pé kó lọ ìrìn àjò, pé ìrìn àjò ní ire ẹ̀ wà. Ló bá dé ìrìn àjò, ló bá làlàlà, ló bá lululu. Oye tó pé ọjà ẹ̀ náà ni àwọn èèyàn bá ń ná. Ló bá ṣẹnu pótó, lórí awo bá bọ́ sí lẹ́nu. Ó ní ẹ sáré wá, ẹ wá rajà ọmọọba o. Ẹ sáré wá, ẹ wá rajà ọmọọba. Àtèwe àtàgbà nírèje ìran wọn. Ẹ sáré wá, ẹ wá rajà ọmọọba. Mo ṣe ní ìwúre ní àwúrọ̀ yìí, ìwọ tí ò ń tajà ni o, ọjà kọjá tó ń tà ni o, lórí afẹ́fẹ́ ni o, lórí àdojúkọ ni o. Oyekóye tó bá ti pé ọjà ẹ, fún àwọn aláàánú ẹ, fún àwọn àlejò ẹ, fún àwọn oníbàárà ẹ náà, bẹ́ẹ̀ náà ṣe máa bá ẹ rà o. Tó àbàlá èṣù á ṣe bẹ́ẹ̀.